wọ́n ní ẹ̀dẹ́ sọ̀rọ̀ Sunday Igboho ọ̀rọ̀ tó kan gbó wárí. ìjọba tàbí lójú òwò lẹ́yìn OPC tẹ́ǹtún lọ kọrin ọ̀tẹ̀ bọ́wọ́n hàn Sunday èé sọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀. pẹ̀lú táàrin tí ń lọ rìn fọwọ́sowọ́pọ̀ mọ́ èébú orin ọ̀tẹ̀ ló tún wá kù sẹ́yìn pé wọ́n ń dì wá báyìí. ẹ̀yin security ìbílẹ̀ ẹ wá pọ̀ lọ́jà rà ẹ̀fẹ́ ní kókó ọ̀kadà OPC ọ̀kadà Àmọ̀tẹ́kùn irú ẹkùn lòún tún lé àbá arábọ́ọ̀dì ẹkùn bẹ́ẹ̀ tí ń kún tó ẹni ọba níláàrí tó ṣàṣeyọrí òun làwa mọ́. táwọn olórí yín ọmọ lu ọ̀pá tilẹ̀ mọ́ ọmọ bẹ jáde nínú mọ́tò kún ọmọ lógi òro ẹni ọba ṣàṣeyọrí tí ń gbìyànjú làwa rí á sì máa ṣàdúrà fún. ebi ọ̀rọ̀ ọdẹ dúró tọkàn ọba rẹ̀ mọ́ ìjọ ẹ̀ka tó máa sọ tẹ̀bí ìbáyé pé ní iye dàrú. kódà lọ́wọ́ tá a wọ̀ ìgbà bá rí mùsùlùmí kan àbá àbàkan tí bá ń takò Sunday á pé wọ́n lù yín kiri yín oyin. torí bí mi ṣe wọ̀ yìí n ò lè lọ n máa wọ̀ nínú kàlẹ́ bí èdè ń sọ̀rọ̀ bí n bá bí ó pa ẹyẹ ń fodò. ẹ̀yin rẹ̀ sì máa ń pariwo pé nínú kàlẹ́ kan oyin rẹ̀ bí pé yá kálíkà kákárí mọ̀ kánà kúlùkúlù mẹ̀ káríkà nánà kàlẹ́ àwọn jẹ́ àti wá àti wọ́n ní náà ó yẹ kàgbẹ́ sẹ́ tí bá yà àti aircraft fún ẹ̀ẹ́dọ̀ kábẹ̀ kú. wọ́n náà wọ́n ọmọ Sunday Igboho tí wọ́n lọ fẹ́ sí wọn ara wọn ìgbọ̀ta wálé sẹ́ni báwọn kìnìún náà lóògùn. abálájọ tí abálájọ mi nù wọn yóò máa sọ̀rọ̀ pẹ̀lú confidence wọlé ìtẹ̀láyì tí àwọn bá rí Yorùbá àwòpá torí Fúlàní Yorùbá àjọnilẹ̀ wọlé ìtumọ̀ bá bí Sunday wọ́ọ́dá tó pàdé igbó torí kò sí tó gbé wá tí Fúlàní kò ní. sẹ́rù yìí làwọn ọ̀rọ̀ dà yà kọ́ wọ́n ní yẹn ní àti aircraft èyí ó dó sọ̀ kí kú.